mo rí fídíò kan ní sórí TikTok ni ará Germany ló post kìíní yẹn ní Frankfurt. Mo rí wípé orin tí wọ́n gba aṣọ Nàìjíríà ni wọ́n wọ̀, gbogbo orin tó ń kọ ojú wípé Nàìjíríà yìí ti gbogbo wa ni. Really? Ṣé ìka èèyàn ni kí n pè yín ni àbí orúkọ wo ni kí n tiẹ̀ fún yín ná? Ní àkọ́kọ́, Nàìjíríà ti gbogbo wa ni tẹ́ ń kọ. Ṣé Fúlàní ó ń bá yín mu ní pé gbogbo wa lájọ ní? Kò má gbọ́dọ̀ bàjẹ́ tẹ́yìn kọ yẹn. Látọdún wo ni Nàìjíríà ti bàjẹ́? Tí Nàìjíríà ò bá bàjẹ́, kí lẹ̀yin wá nílùú òyìnbó? Kí lẹ wá ṣe ní ìlú yìí? Tí Nàìjíríà bá dà, tẹ́ mọ̀ wípé òkè lóòótọ́ o, ìlú wa yìí o, ẹ jẹ́ ká jọ gbé o bẹ́ẹ̀ ṣe kọ́ nínú orin yẹn. Ẹ jọ torí Ọlọ́run, kí ló dé tẹ́ wá dúró sí ìlú yìí? Tẹ́ wá ń gbé ní Germany, ṣé ẹ lè gbé ní Germany? Ẹ padà lọ sí Nàìjíríà, ẹ lọ máa gbé ń bẹ̀. Nítorí pé ọ̀dájú ènìyàn ló ń ṣe bẹ́ẹ̀, ọ̀dájú ìka ènìyàn ni yín. Ẹ lè wá máa gbé ní ìlú tó jẹ́ wípé gbogbo nǹkan lẹ rí lásìkò, bẹ́ẹ̀ fẹ́ wọ mọ́tò lásìkò ni, ẹ mọ̀gbà tí táìmù bọ́ọ̀sì yín ń bọ̀, ẹ mọ̀gbà tẹ́ ẹ máa wọlé, ẹ mọ̀gbà tẹ́ ẹ máa jáde, ẹ mọ̀gbà tí in fact ẹ mọ ìgbà tí tírèènì yín tó máa dé ibi tó ń lọ gangan, ẹ mọ gbogbo ṣẹ́dù yín, gbogbo ẹ̀ lẹ máa mọ̀. Nàìjíríà kò sí nǹkan tó jọ bó o wọ mọ́tò ń sìn yìí, o ò mọ̀gbà tó o mọ ibi tó ń lọ, o ò tí mọ̀gbà tó máa débẹ̀. Ẹ̀kọ́ táwọn ọmọ yín ń gbà nílùú yìí lọ́fẹ̀ẹ́ lófò, àwọn tó wà Nàìjíríà wọn ò rí gbà lọ́fẹ̀ẹ́ lófò. Owó ribiribi ni wọ́n ń san fún àwọn ọmọ iléèwé. Ẹlòmíì ò rówó iléèwé ọmọ ẹ̀ san, kódà kò rí oúnjẹ tó máa fún ọmọ ẹ̀ jẹ lọ sí iléèwé. Oúnjẹ tí wọn ọmọ tiẹ̀ dẹ̀ ń jẹ nílùú yìí, ìjọba ló ń fún ẹ lówó ẹ̀ àbí ìjọba kọ́ ló ń fún ẹ lówó oúnjẹ ni? Ní iléèwé tọ́mọ ẹ ń lọ, ẹ̀kọ́ ọ̀fẹ́ ló ń gbà. Oúnjẹ tó ń jẹ ní iléèwé, oúnjẹ ọ̀fẹ́ ni. So sọ fún mi, ìdí gangan tó yẹ kó fi support Nàìjíríà yẹn ni òye mi. Tí Nàìjíríà bá dà, ó ṣe padà lọ sílé. Ó ní security ń bí báyìí. Nàìjíríà kò sí security ń bẹ. Mo wo ọmọ kan, mo gbọ́ voice note ọmọ tí wọ́n kidnap recently. Mo ń gbọ́ bí bàbá ọmọ yẹn àti ẹni tó Fúlàní tó ń sọ pé kó lọ mú 30 million tó ní kó lọ mú wá kán tó release ọmọ ẹ̀. Tẹ́ni yẹn sọ wípé 400,000 gan làwọn ṣì ń pé kò tí ì pé 400,000 táwọn ń wá. Omi bọ́ ní ojú mi nígbà tí mo gbóhùn ọmọ yẹn tó bẹ̀rẹ̀ sí ní sọ pé dáàdì mi ẹjọ́ ẹ lọ ta mọ́tò yín, go and sell your car my daddy, go and sell all what we have. Mo wò báyìí pé ọmọ kan náà dẹ̀ lélẹ̀ nílùú Nàìjíríà. Inú mi bàjẹ́ nítorí wípé èmi náà ní ọmọ tó jẹ́ pé mi lè imagine pé ọmọ mi wà ní irú position yẹn. Kéèyàn kan wà nílùú òyìnbó ń bíbá yìí kó máa sọ wípé wọn Nàìjíríà tí gbogbo wa ni kò gbúdọ̀ bàjẹ́, gbé kémi gbé, kí ilẹ̀jọ́ ń gbé nílùú Germany níbi tó wà tó ti ń kọrin yẹn, padà lọ sílé lọ gbé ní ọ̀hún yẹn, má gbé nílùú Germany bíbá yìí, because àwọn tó wà ní ọ̀hún yẹn ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń face. Ìwọ tó wà ń bíbá yìí ó face nǹkan kan, ṣé o face nǹkan ni? Ó ń jẹun lásìkò tó ń wù ẹ́, ó ń wọ aṣọ lásìkò tó ń wù ẹ́, o lè jáde lóru, kò sẹ́ni tó máa dẹ́ ẹ dúró, kò sẹ́ni tó máa sọ pé níbo ló ń lọ, kò sẹ́ni tó máa kidnap ẹ pé kán fi ẹ́ ṣògùn owó, kò sẹ́ni tó máa kidnap ẹ láti jẹ́ wípé kán fi gba ransom lọ́wọ́ ẹ. Kò sí nǹkan tó jọ nílùú yìí. Àsìkò tó bá ń wù ẹ́ ló lè jáde, o lè lọ sí ibi iṣẹ́ lóru, o lè kúrò níbi iṣẹ́ kó wọlé lóru, kò sẹ́ni tó máa dẹ́ ẹ dúró. Ṣé gbogbo nǹkan báyìí ṣó ń ṣẹlẹ̀ ní ìlú location zero tí wọ́n ń support? Tí ò bá ṣe pé ẹ̀yà ìkàlẹ́dà, irú orúkọ tó yẹ kí n fún yín gan mi ò mọ̀. Bí ẹ̀yin èèyàn mi, ẹ bá mi fún wọn ní orúkọ ní comment section. Ẹ bá mi fún wọn ní orúkọ. Irú orúkọ ló yẹ ká pe àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn ènìyàn tí wọ́n ń support ìjọba apànìyàn, tí wọ́n ń support àwọn Nigerian government wípé nǹkan tí wọ́n ń ṣe o, pé wọ́n kú iṣẹ́ o, pé wọ́n máa ṣe lọ nítorí nǹkan tó ń ṣe yẹn bí ìgbà tí wọ́n ń fún àwọn Nigeria government ní power sí ni wípé àwọn tó wà nílùú òyìnbó wọ́n rí nǹkan tá à ń ṣe pé iṣẹ́ dáadáa là ń ṣe, iṣẹ́ burúkú iṣẹ́ òfò táwọn ìjọba ń ṣe, ṣé ó yẹ kẹ́ máa support irú wọn? Mo rí fídíò yẹn báyìí, mo dẹ̀ mi orí,
mo wá rántí audio ọmọ kékeré tí mo gbọ́ ẹ̀ omi dẹ̀ jábọ́ ní ojú mi pé ṣé abiyamọ dẹ̀ làwọn ilé àwọn wèrè tán kó sáṣọ tí wọ́n ń ṣe wọ́n Nàìjíríà tẹ́yìn dẹ̀ wà nílùú òyìnbó tá bá tiẹ̀ sọ pé ẹ ti gbowó èlò náà fẹ́ fún yín àwọn tó wà ní Nàìjíríà mo tẹ̀ sì mọ̀ wípé òkè o wọ́n fún wọn lówó wọ́n ti fìyà jẹ wọ́n jìnnà wọ́n ti jẹ́ kí wọ́n ríra wọn bíi pé òkè normal tí ní nǹkan tó ń ṣe wá pọ̀ tí wọ́n tó wá sílùú yìí tó mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ò normal ìwọ fúnra ẹ ti ní àrùn ọpọlọ Ọlọ́run ọba ń gbọ́ àmódì tí ń ṣe yín ó ti ń ṣe yín gidi torí tàmódì ò bá ń ṣe yín ni ẹ ní máa support wọn Nàìjíríà yìí ti gbogbo wa ní níbo ta ló sọ fún yín bẹ́ẹ̀ ṣé Fúlàní sọ fún yín pé ẹ̀jìjọ ní Nàìjíríà ni ẹni kò gbọ́dọ̀ bàjẹ́ Nàìjíríà ìyáláyàwó ní ìwò ló ti bàjẹ́ tipẹ́tipẹ́ kájọ gbé kí lẹ̀ ń gbé ẹ sọ fún mi tó bá tẹ̀ ẹ́ pé o fẹ́ gbé padà lọ sílé nítorí tó o bá padà lọ sílé gbogbo nǹkan tó o kó jọ nílùú yìí gbogbo nǹkan tó o kó jọ ní ìlú òyìnbó àfàìmọ̀ kó má parẹ́ mọ́ ẹ lọ́wọ́ nítorí wípé o mọ̀ọ́mọ̀ ya ìkà ó yẹ kájọ pawọ́pọ̀ ní ká sọ fún ìjọba Nàìjíríà wípé nǹkan tí wọ́n ń ṣe kò dáa ìwọ fúnra rẹ̀ tó bá fẹ́ parọ́ nìkan ló kù ó mọ̀ òótọ́ sọ òótọ́ kí ó lè sọ ọ́ di òmìnira ó mọ̀ òótọ́ o ṣùgbọ́n ìkánú yóò ní jẹ́ kẹ́ sòótọ́ kò dáa ẹ má jẹ́ ká hùwà ìmọ̀tara ẹni nìkan ó ronú wípé o lè kú sílùú òyìnbó o máa fẹ́ padà lọ sílé náà ní ìjọ kan o rò wípé ìjọ tó bá fẹ́ padà lọ yẹn ṣé wọn ò ní jí ẹ gbé o sì ń rò pé wà ń dín sìn àbí pé kò sí nǹkan kan jọ ṣé o ò ní padà lọ lé mọ́ ni ṣé o ti bú yẹpẹ ìlú yẹn dání wípé òkè ibi nìkan sìn ẹ́ sí tó bá kú àfihàn tó bá tiẹ̀ tó wá ṣe yẹn ṣé o láwọn ẹbí sílé ni àbí ìkànnì ẹ̀ ṣe wá ya ẹ̀ka owó ṣe wá pọ̀ nù yín báyìí ná ẹ̀yin tẹwàá Nàìjíríà mi bá yín lẹ́jọ́ o nítorí púpọ̀ nù yín kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa tá wà nílùú òyìnbó bí tó ń sì ń ṣe wọ́n Nàìjíríà yẹn àwọn gangan ni kẹ́ bá mi bí pé ṣé wọ́n ní àrùn ọpọlọ ni àbí àmódì ń dà wọ́n láàmú bí mo ṣe sọ mi nígbà kókò wá púpọ̀ Yoruba nation ilẹ̀ ìlérí tá ń lọ Ọlọ́run máa mú wa débẹ̀ láyọ̀ àti àlàáfíà ojú máa ti gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá ojú máa ti àwọn aṣebi ènìyàn tí wọ́n sọ wípé wọn ò lè gba Yoruba nation ọ̀run máa dójú tì wọ́n lórúkọ Jésù èèyàn kan sọ fún mi jọ́kọ̀ pé ṣèbí evangelist ni ẹ́ ṣó yẹ kó máa ṣe Yoruba nation ṣó yẹ kó máa ṣe kinní kan mo wá sọ fún wípé ṣé nínú bíbélì as a Christian onígbàgbọ́ tí wọ́n jẹ́ ṣé nínú bíbélì tí wọ́n ń kà kò sí freedom ń bẹ àbí nígbà tí ogun Amalaki tó fẹ́ kó Dáfídì lẹ́rú ṣé Ọlọ́run ò sọ fún wípé kó lé wọn kó gba nǹkan ní ẹ̀ padà ni ó lé wọn ó bá wọn ó sì gba nǹkan ní ẹ̀ padà lọ́wọ́ wọn kí wá ló ṣe àwọn ọmọ Yorùbá tá à ní gba nǹkan wa padà lọ́wọ́ àwọn amúnisìn mi ò ní sọ̀rọ̀ òdì sí yín ṣùgbọ́n Ọlọ́run amúwadé ilẹ̀ lórí tàn lọ lórúkọ Jésù. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akian Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.